Who is the lover? Allah. Who is Ar-Rahman? Allah. Who is Al-Mannan? La ilaha illallah Muhammadur Rasulullah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف المرسلين سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم آمين. Àwa ìsọ̀rí lọ sí ọ̀dọ̀ Ọlọ́run ọba nípa èso ẹni ẹ̀kọ́ ẹni ìgbé. A bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ Ọlọ́run ọba kan ṣoṣo, ọba olóore ọ̀fẹ́, ọba aládìpẹ̀lẹ̀ ẹ̀san rere. Kí Ọlọ́run àánú Ọlọ́run àti ìbùkún rẹ̀ kó máa bá aṣáájú ẹ̀dá ànábì wa tí jẹ́ Muhammad. Àwọn sàábì ànábì àti gbogbo ẹni tó gbà t'Ọlọ́run ọba lódodo àmín. Kí Ọlọ́run àánú Ọlọ́run àti ìbùkún rẹ̀ kó máa yọ gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa tẹ́ ẹ̀ sì ń wò wá àtàwọn tá à ń ṣe ètò yìí náà sílẹ̀ àmín. Ará nínú Islam àti lọ́kùnrin àti lóbìnrin tí ń wò wá níbikíbi, a kí yín káàbọ̀ sórí ètò yín, ètò tí a ti ń lára wa lọ́yẹ̀ ń pa ẹ̀kọ́ ẹ̀sìn Islam, èyí tí ẹgbẹ́ tí a mọ̀ sí Muslim Media Watch Group tó ń gbé wá fún yín. Gẹ́gẹ́ bí tí ẹ mọ̀, a wà lórí YouTube. Tí ẹ bá ti subscribe sórí YouTube, gbogbo program wa tá a bá ń ṣe òun lè máa wò. Bákan náà la wà lórí website. Àwọn program tá a bá ti ṣe sẹ́yìn ẹ máa wò bákan náà. Nínú àwọn statement kọ̀ọ̀kan tá à ń gbé jáde láti tún àwùjọ ṣe àti pé ń bo ni kí mùsùlùmí tiẹ̀ dúró sí lórí ọ̀rọ̀ kan tó jẹ mọ́ tìlú tẹ̀sìn àbí tàgbáyé lápapọ̀. À ń fi tọ́ra wa sọ́nà náà ni Ọlọ́run jẹ́ ká ṣe pẹ́ kó sì gbà lẹ́sìn fún wa. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti subscribe sórí YouTube wa, ẹ gbìyànjú kẹ́ ẹ ṣe. Tẹ́ bá sì fẹ́ get wa lórí website ẹ rí wa ní muslimmediawatch.com. Ọlọ́run gbà lẹ́sìn fún wa. Lónìí a fẹ́ tẹ̀síwájú lórí ìdára wa lẹ́kọ̀ọ́ lórí inú oṣù alápọ̀nlé tá a wà yìí. Àlejò wa pàtàkì lónìí àwọn náà ni ìyá wa alájà wa Khadijat Abdulsalam Ọláyíwọlá tá a mọ̀ sí Al-hidayat. Àwọn ni olùdásílẹ̀ àti alámòjútó fún Batimoluwasi International School ní Danielu Gakabi Ìlọrin. Ìyá wa, assalamu alaikum. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. À ń bẹ lọ́hùn kí ó jẹ́ kí a sọ̀pọ̀ ọdún láyé. Àmín ya Allah. Kí ọdọọdún là máa sọ fọ́lọ́run pé àgbàtọ̀dún yìí ó bá tún dẹ̀ mí yóò sojú wa o. Ọlọ́run sì ń jẹ́ kẹ́ẹ̀mí wọn dẹ̀ mí. Ìjọ́ kan ń bọ̀ ẹ̀mí wọn ò ní dẹ̀ mí mọ́. Inshallah. Níjọ́ wo ni wá ṣe àmọ́ ẹ bá bẹ lọ́hùn kó jẹ́ kó pẹ́ sísìn. Gbogbo ohun tá à ń ṣe kó gba lẹ́sìn fún wa. Gbogbo ohun tá à wá ń tọrọ láyé àti lọ́run àti tinú kọ̀rọ̀ sáré àti tàlùkìámà kọ́ ló ń jẹ́ kí gbogbo orí bá a ti fẹ́. Bí bá a ti fẹ́ òun Ọlọ́run má jẹ́ orí bẹ́ẹ̀. A fẹ́ kẹ́ ẹ pa àwọn obìnrin létí yín, pàápàá jùlọ àwọn nǹkan kan tẹ́ ẹ kíyèsí pé àwọn obìnrin máa ń ṣe nínú ààwẹ̀ tí ó sì bófin Ọlọ́run ọba mu kán lè kú òun bẹ́ẹ̀. Torí ń tá a rí òun ni pé tí ìbá ṣe tààwẹ̀ yìí ni àwọn èèyàn bá mú sínú ẹ̀ṣẹ̀ ni. Àmọ́ lọ́dọọdún yóò ṣàgbé àwẹ̀ yìí wá látún lè tún fi rán wa létí pé ẹ mọ̀ níbi tẹ́ ń lọ ẹ sì ṣe ibi tẹ́ ń lọ. Bismillah. Alhamdulillahi rabbil alamin. Wassalatu wassalamu ala ashrafil anbiya'i sayyidina wa maulana Muhammad Sallallahu alaihi wasallam. wa ala alihi wa ashabihi wa sallim. A dá ọpẹ́ fún Ọlọ́run ọba. Alhamdulillah. Bẹ́ẹ̀ ni a ṣèkẹ́ṣègẹ̀ fún alayé lọ́run ànábì wa Muhammad. Àmín. A wá kí yín púpọ̀ bàbá wa pé ẹ kú akitiyan ní gbogbo ìgbà. Ọlọ́run ní jẹ́ kẹ́ ẹ fi san gbèsè lọ́jọ́ kan yìí o. Àmín wa iyyak. Akitiyan náà kò ní já sásán fún yín àti Àmín gbogbo wa iyyak. olùkópa pátá látàrí ẹ̀sìn. Ọ̀là la hawla wala quwwata illa billahil aliyyil azim. Àmín. A kí gbogbo ojú tó ń wò wá tó sì ń gbọ́ wa nílé pé àánú Ọlọ́run àti àbùnbùtán orí rẹ̀ kó máa bá ẹnì kọ̀ọ̀kan wa gbé. Àmín. Nínú oṣù àlùbáríkà tí Ọlọ́run ọba mi ti ṣàlìkáwà ní fún mùmínì àti mùmínà pé mo ti ṣe tán
láti yọ ẹ̀ṣẹ̀ yín. Òun ló fà tí Yorùbá fi máa ń pe Ramadan ní oṣù yọ ẹ̀ṣẹ̀. Oṣù tí Ọlọ́run ṣetán láti mú gbogbo ohun tí ń jẹ́ àṣetánì láti dè wọ́n mọ́lẹ̀. Oṣù tọ́lọ́run bá mi ṣetán láti ṣílẹ̀kùn àlìjẹ́nà kalẹ̀ fún múmìnì àti múmìnà pé ẹ máa gbóòórùn rẹ̀. Bí ò bá rí bẹ́ẹ̀, ta ni wọ́n bí dáa kó jáde lágo 3 òru kó ní òun fẹ́ lọ lè gbódò yẹn síta. Àwẹ̀ ti dé, ó ti rọrùn. Eléyìí ó máa dáná láago 2, tọ̀hún ó máa dáná láago 3. À ń lọ à ń bọ̀, ọkàn wa balẹ̀. Oṣù kan yìí oṣù àlùbáríkà ni tó yẹ kí oníkálukú wa ká ṣe ojú kòkòrò báwo la ṣe rí oore àti ìyọ́nú tó pọ̀ ńbẹ̀. Gbogbo iṣẹ́ tá à ń ṣe pátápátá, Ọlọ́run ti jẹ́ kó yé wa pé àwa la ní illa siyam fa inna li wa ana ajzi bi. Ọlọ́run ní gbogbo iṣẹ́ tẹ̀ ń ṣe ẹ̀yin lẹ ní bẹ́ẹ̀ bá kírun, it is for your own good. A gbọ́ pé látara rírùkù, látara dídìde is type of an exercise. A gbọ́ bẹ́ẹ̀ pé haraka ni wal haraka fi abaraka. Haraka ni ká nàró, haraka ni ká dìde, ká forí kanlẹ̀, ká rùkù. Àwọn activities gbọ̀n wọ̀nyí. Eléyìí ní fi ń yé wa pé lótìtọ́ àti lódodo àǹfààní ara wa ni. Ọlọ́run bá ní ẹ ṣe dáadáa, ẹ ṣe forí ara yín náà ni. Mọ́nà àmìlà sọ́ọ̀lì àǹfààní nafsi yìí ni. So but Ramadan yìí Ọlọ́run ní fa inna li wa ana ajzi bi. Èmi mo ní Ramadan. Torí pé mo lè má gbàwẹ̀ nínú ilé kí n sì jáde kí n sọ fọmọ aráyé pé mò ń gbàwẹ̀. Ọlọ́run nìkan ló mọ̀ pé mi ò gbà. Torí ìdí èyí Ọlọ́run ti wá pèsè òbítíbitì ládàá kalẹ̀ fún wa. Pàápàá jùlọ àwa tá a jẹ́ obìnrin. Bàbá ṣe bó ti tọ́ àti bó ti yẹ. Lákọ̀ọ́kọ́ náà, ìpalẹ̀mọ́ fún Ramadan, ká di ẹrù wa pẹ̀lú àníyàn wa. Pètò Ramadan tí mò ń fẹ́ gbà yìí o, ó kú possible ká má gbà mí mọ́. Kò sí tí ò rọrùn fọ́lọ́run, abẹ́lọ́run kó lọ́rẹ̀ mi kó wá wa, kó mọ́ ti jẹ́ kó tán báyìí. Àkọ́kọ́ nínú rẹ̀ ni determination to do it as it should be. Látara bóyá oúnjẹ ni. Àwọn kan wà tó jẹ́ pé bóṣù Ramadan bá ti dé, program wọn ó máa ń change entirely sí mo fẹ́ ra èso, mo fẹ́ ta èso. Àwọn tí wọ́n ń tọsàn, àwọn tí wọ́n ń tọ̀gẹ̀dẹ̀, ọ̀pọ̀ ọkùnrin, ọ̀pọ̀ ọkọ ìyàwó gbádùn ìyàwó wọn nínú oṣù Ramadan, pàápàá jùlọ àwọn tí wọ́n ń ta nǹkan èso. Lọ́nà wo? Ọ̀pọ̀ nígbàgbọ́ pé aago 6 ìrọ̀lẹ́ lẹni tí ó rè so ni ó ṣẹ̀ṣẹ̀ ya ṣọ́ọ̀pù wá bá wọn. Tó bá wá jókòó sí ṣọ́ọ̀pù to 7 ìṣínú àbí 7 o'clock, àwa jókòó àfi gbogbo ọjọ́ ayé àfi jókòó. Kódà àwọn míì tún nígbàgbọ́ pé jẹ́ ká ṣàjàpá lọ. Àjàpá tá à ń sọ yóò ń kárí ẹlòmíì for 2-3 days kó tó di pé yóò darí wálé padà. Ní situation báyìí ọ̀pọ̀ ọkùnrin míì yóò di tí wọ́n máa yọ abọ́ káàkiri láti jẹ sínú àti láti jẹ sàárì. Oṣù Ramadan kì í ṣe oṣù bísínẹ́sì ayé nìkan, bí kì í ṣe oṣù bísínẹ́sì tàlìkìyámọ̀ ni. Torí pé béèyàn bá gbà dáadáa, tó gbà gẹ́gẹ́ bí òfin, tí ò ṣèbàjẹ́, tí ò hùwàkuwà, tí ò rìnrìnkurìn, tó gbà tọkàntọkàn, Ọlọ́run ní ládàá ń bẹ fún gbogbo irú obìnrin bẹ́ẹ̀. Tọ́ ẹ wá jẹ́ ká wá wò gbòòrò léni kú mọ́. A ti sọ tàwọn tí wọ́n ń tajà tó jẹ́ pé ọjà yẹn ló múmú láyà wọn. Àwọn tí ó ra fúrá bágo 6 àbọ̀ bá lù wọ́n ní ra fúrá o, ó sì jẹ́ ìyàwó ilé. Aago mélòó ló tó fẹ́ dáná tiẹ̀ kalẹ̀ tọkọ àtàwọn ọmọ jẹ? Láyìn tó ló ń jẹ dé nìyẹn. Ká tún wá lọ láyìn ta láṣọ wíwọ̀ nígboro. Ọkùnrin ò ní rí kó mọ́ wò gẹ́gẹ́ bí àdámọ́. Kí ni táwa ó ṣe láti ran àwọn ọmọ ìyá wa tọ́jọ́kùnrin lọ́wọ́? Torí pé ọmọ ìyá wa ni wọ́n. Bí wọ́n bá wò pé ẹ̀gbọ́n rẹ leléyìí, àbúrò rẹ leléyìí, bí mo ṣe múra yìí kò ní attract ẹ̀. Àwọn tí èé sọmọ ìyá rẹ, tí èé sọmọ bàbá rẹ, àwọn náà lọ́mọ ìyá wọn lọ́mọ bàbá. So ó túmọ̀ sí pé kí àwa obìnrin ká káòjí ara wa níbi mode of dressing wa. Irú aṣọ wo la máa wọ̀ nínú oṣù tá a wà ń bẹ̀ yìí? Ẹlòmíì
make up yìí kò mú ní kékeré you can do it tó bá wà nínú yàrá pẹ̀lú ọkọ rẹ̀ àmọ́ kì í sọ̀sán àwẹ̀ náà kún mọ́ eléyìí tó bá mọ̀ pé ó ṣe tí ó mú ọ wà so much attractive to your husband débi tí ó fi wá mọ́ ta mi lù ọ́ débi tí ó fi wọ̀ ọ́ níwò pé wá jẹ́ kí n rí ọ Islam ṣe wá lójú kòkòrò pé ká jìnnà sí oríṣiríṣi style ní bẹ táwọn obìnrin ń lò lásìkò tá a wà ń bẹ̀ yìí bóbìnrin mi bá wọ style báyìí kò tiẹ̀ nílé bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ níbi tí skẹ́ẹ̀tì tí ó wọ̀. àti ẹ̀ pé bóyá ṣèdánilẹ́kọ̀ọ́ fáwọn sewing mistress náà ni àtàwọn fashion designer ìwọ̀kuwọ̀ tá ń design fún àwọn ìyáálé ilé àtàwọn ọmọ yìí ó ti papọ̀ jù. ó ń bẹ lọ́wọ́ wọn ó sì tún bẹ lọ́wọ́ ẹni tí wọ́n ràn fún. tẹni tí wọ́n ràn fún ló pọ̀ jù tí wọ́n bá gbégbékúgbé wa tọwọ́ bá lọ́ọ́ gbàgbàkúgbà sẹ́mọ̀ pé wọn ò ní láàbọ̀ wá lọ́rùn. wọ́n wò pé àwọn ò ní jẹun nù. ẹni tí ń wọṣọ gangan àwọn tí ń wọṣọ ni ká bá sọ̀rọ̀. lọ̀rọ̀ yìí pọ̀ ẹni tí ń rán sọ ní ti ń tà ní. ní ti ń tà ní tán bá sì request. yìí ṣe mùsùlùmí nìkan ní rán sọ fún. ẹ dákun torí tọlọ́run. ẹni tí ó ràn gangan ló yẹ ká pè pé ẹ bẹ̀rù Ọlọ́run. pẹ̀lú ntẹ́ ẹ̀ rán. pẹ̀lú ntẹ́ ń wọ̀. nǹkan tẹ́ ń wọ̀ tẹ́ mọ̀ pé ẹ ní àwọn colleagues níbi iṣẹ́. tó bẹ̀ kọ́ bẹ̀rẹ̀ bọ́ bá bẹ̀rẹ̀ níwájú báyìí gbogbo tiwájú rẹ̀ ó hàn bọ́ bá bẹ̀rẹ̀ lẹ́yìn gbogbo tẹ̀yìn rẹ̀ ó hàn dákun the moment tí o bá ti múra when you dress to kill. káfẹ́ ayé òun náà wọ́n fẹ́ ṣe lọ bọ́ lọ́hùn kí ni wọ́n fẹ́ give nínú oṣù àlùbáríkà tá a tiẹ̀ wá ń bẹ̀ tá a fọkàn sí pé àmọ́ sáfà burú. oṣù tó ní kálukú ń gbìyànjú pé báwo ni mo ṣe fẹ́ rí ọ̀nà Ọlọ́run òun náà la tún ti wá ń dẹ́ṣẹ̀ ń bẹ̀ yìí so eléyìí kó máa jẹ́ ìkìlọ̀ fún gbogbo tí ń jẹ́ obìnrin then ọ̀rọ̀ àlùfànṣá ó ti pọ̀ orin burúkú ramadana àdáàf ilé ìlọ́po ló yẹ káwábò láṣìírí ojú rere Ọlọ́run àkọ́kọ́ ẹlòmíì ti lọ ayé tiẹ̀ tí kò láyé seasonal film gan nígbà táwọn channel gbogbo tó ti wà káàkiri 24 hours lẹ́lòmíì ò fi jókòó sí Yorùbá station pé fíìmù ni tílé ó fi sú fíìmù ni oṣù kan yìí. kọ́dà wọn tó fáwọn fi nàjú nú àwẹ̀ ládùúrú tẹ́ ẹ̀yẹ kéèyàn máa wò tí ó tún ìmánì ṣe. Islam ò rorò ṣùgbọ́n gbogbo ẹ̀ ká ṣe níwọ̀ntúnwọ̀nsí àsìkò rẹ̀ dà fún tìláwà àsìkò rẹ̀ fún kíkí alukurani àsìkò rẹ̀ dà láti dàrẹ́tì àwọn ọmọ rẹ̀ pé this is how it should be ṣe mọ̀ pé àwọn ọmọ tá a bí they are learning by imitation nǹkan tí wọ́n ń rí ni wọ́n ń tán rí lára wa làwọn náà ń ṣe. wọ́n fi ń hùwà bẹ́ẹ̀ ni. so kíni ǹjẹ́ àwa gan dìde fúnra wa ǹjẹ́ wọ́n tiẹ̀ rí wa pẹ̀lú alukurani ǹjẹ́ wọ́n tiẹ̀ rí wa nírìí pé a tiẹ̀ fẹ́ gbìyànjú àti ẹ̀ ti ṣèbádà fúnra wa táwọn ọmọ wa bá rí wa yóò encourage wọn pé ntí ìyá mi ń ṣe ni ntí bàbá mi ń ṣe rè obìnrin ó dáná obìnrin ó ṣe wàhálà bàbá mi náà ò dìde kò tiẹ̀ náfìlà ń bẹ tí ọmọ ṣe kò yan náfìlà kò sì dáná tiẹ̀ ni pé kóúnjẹ sáà ti délẹ̀ kán sì gbé síwájú rẹ̀ tomi ìṣọwọ́ tí ó fi jẹun náà ni bàbá kò dìde kì í ṣe pé ó dáná àti ẹ̀gbọ́n tóbìnrin tí ó dìde dáná kò dáná kò ṣe kan wàhálà sì tún pọ̀ nínú ayé. Ọlọ́run sì fún yín lọ́pọ̀tunity pé ẹ kó mi nífà nínú oṣù táwa ẹ kó mi nífà. ẹ kó mi nífà anabi wa Muhammad sallallahu alayhi wa sallam anabi ti ní kí àánú Ọlọ́run kó máa bá ọkùnrin tó jí kọ́mọ wà áìkàzà ìmúratà ọkùnrin tó jíyàwó rẹ̀ pé dìde anabi ní àánú Ọlọ́run kó máa bárú ẹrú bẹ́ẹ̀ kódà tíyàwó bá tún wá kọ̀ tí ò bá dìde rasha àfiwájì ìlmà tó wá mú omi tó yàn sí lójú pé dìde kì í ṣe pómi garawa kan o kì í ṣe pómi kọ́ọ̀pù kan o kó mú bá kọ́ yàyà alágbájá dìde anabi ní àánú Ọlọ́run sì máa bárú ọkùnrin bẹ́ẹ̀. lójú pọ̀ ọrùn yẹn mọ́ra torí èrè tó rí bẹ́ẹ̀ ó sùn lọ́sàn padà. tó bá sì jẹ́ kóbìnrin náà lójú ọkọ̀ tọ̀ ẹ dákun gbogbo yìí nísìn fún àwọn ọmọ wa lẹ́kọ̀ọ́ eléyìí pé tá a bá lọ tán kíní yìí ó yẹ ká discuss fully lórí ẹ̀ nípa pé tá a bá lọ tán kí la fẹ́ filẹ̀ fáwọn ọmọ wa ẹlòmíín nígbàgbọ́ pé bí n bá ti kówó jọ mo ti fi nǹkan lẹ̀ fáwọn ọmọ nù owó sì kọ́
láàfin lẹ̀ fọmọ torí pé bówó bá pọ̀ tọmọ bá misuse owó padà tán bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ìfi Ọlọ́run lẹ̀ fáwọn ọmọ wa àfikọ́ wọn báwo la ti fọlọ́run lẹ̀ fáwọn ọmọ ọ̀nà tá a fi fọlọ́run lẹ̀ fáwọn ọmọ pọ̀ rẹ́gẹ́dẹ́ jẹ́ kọ́ ọmọ mọ̀ pé Ọlọ́run lọ́lọ́run jẹ́ kọ́ mọ̀ pé òun ní ń dáwọ́ tó jẹ́yà àti bàbá ló. nígbà tó o bá ti fún un lẹ́kọ̀ọ́ rẹ̀. nígbà tó o bá ti fún un lẹ́kọ̀ọ́ rẹ̀ lápèjúwe nísìn ọmọ rẹ wá bá Ọlọ́run nídìí nǹkan o sì ti lówó rẹ̀ lọ́wọ́ o lè sọ fọ́mọ rẹ pé ò lówó rẹ̀ lọ́wọ́ pẹ̀tọ̀ àmọ́ lè yan náfìlà kọ ọbẹ̀ náà Ramadan la wà yìí ọ̀ya àsìkò tọ́lọ̀ mọ́ ń gbàdúrà jù nínú àwẹ̀ lọ sọ fọ́lọ́ pé within 2 days mo fẹ́ ra nǹkan báyìí lọ sọ fọ́lọ́ ń bẹ̀ ìwọ sì ti lówó rẹ̀ lọ́wọ́ ọ fẹ́ kọ́mọ rẹ lẹ́kọ̀ọ́ nù ọ sọ bẹ́ẹ̀ fọmọ ọmọ wa jókòó pé wọ́n tiẹ̀ dọ́lọ̀ wò náà bí ó ṣe bí ò ní ṣe èmi dé mo ṣe wà mí ní kọ́bọ̀ lọ́wọ́ àmọ́ dọ́lọ̀ wò kò bọ́ lọ́wọ́ dọ́lọ́ ọmọ rẹ náà wà á dìde ó wà ń fa tẹ̀sùbà orí pé ń ṣàdúrà ń jókòó after that 2 days ó wá lọ ra tó lóun fẹ́ ó wá gbé ilé lọ pẹ̀tọ̀ kó mu àbórí nǹkan àbórí gbàdúrà. àti kọ́mọ lẹ́kọ̀ọ́ ń bẹ̀. bó ti tọrọ pọ̀ ń fẹ́ nǹkan báyìí Ọlọ́run sì tẹ̀tẹ̀ ọgbà lọ́wọ́ kan náà ni mo rówó ọmọ rẹ pé bàbá ṣé pọ́lọ́ ọmọ gbàdúrà bá ìmọ̀ gbàdúrà kí ló tún wá kú ọmọ mi là ń ṣàkárùtún la àzìdánàkùn ò tún dìde kó o tún bẹ náà kó o tún dúpẹ́ bó sóore yìí fún ọ o tún kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ nù pé bàbá sórí lóore ọpẹ́ làádú ọmọ rẹ ó tún dìde ní oṣù àwẹ̀ yìí oṣù téèyàn máa fi rí gbogbo nǹkan ni kò sí tó béèrè tó ní rí kò sí tó béèrè Ọlọ́run ti ṣe yìí fún ọ níṣọyá kí ló kù lọ jòkó kó lọ dúpẹ́ ọmọ rẹ ó tún wá dúpẹ́ yóò ti mọ̀ pé gbogbo ìgbà tóun bá ní ìdí nǹkan bóun ó ṣe máa rí nìyẹn o ti fi Ọlọ́run kalẹ̀ fún un ní sáruwà dúkìá tí ò ní tán òun ni téèyàn bá fi Ọlọ́run kalẹ̀ fọ́mọ torí pé a lọ lónìí at any time òbí lè lọ tá a bá wá lọ tán kí ni ó kù pẹ̀lú àwọn ọmọ wa Ọlọ́run tá a bá fi kalẹ̀ pẹ̀lú wọn ni pàápàá jùlọ nínú oṣù àlùbáríkà tọ́lọ́ lóun ṣe tá a ti sàánú kó wá ká sojú kòkòrò rẹ̀ púpọ̀ tá a bá dẹ̀ ti ń sojú kòkòrò rẹ̀ ká mọ kárí àwọn ọmọ wa along àtọkùnrin wọn àtobìnrin wọn kí wọ́n lè mọ̀ wípé oṣù yìí ó yàtọ̀ nínú gbogbo oṣù ẹlòmíín sì ti wò pé ọ́sà ní dàún láàmú ọ́sà tí ń dẹ ẹlòmíín láàmú kò hànà pé kó mọ́ gbàwẹ̀ torí pé bí ọ́sà ò bá tí ì dé gáyà àti pé determination to do it ó ṣe pàtàkì púpọ̀ ìbẹ̀rù Ọlọ́run láti lè fi ṣe ẹlòmíín kankan ò ṣe é gan kò gbàwẹ̀ ọmọ mi bàjẹ́ débi pé èmi ò lè fóúnjẹ ṣe kò lè fóúnjẹ ṣe é lóòótọ́. tọ́lọ́ ń pè ní blessing ẹ wá ṣe ní haramu fúnra yín bí ẹni pé bẹ́ẹ̀ bá ṣe ẹ kú ìyẹn ni pé bẹ́ẹ̀ bá jẹun ẹ kú kí ni jẹ́ bẹ́ẹ̀. kí ni jẹ́ bẹ́ẹ̀. àkọ́mọ dáadáa ni tá a bá kọ́mọ wọ́n tẹ̀lé ní tá a bá fi kọ́mọ. ọ̀rẹ́ mi kan ní èmi pẹ̀lú rẹ̀ jọ ń travel lọ́dún kan nú àwẹ̀ èmi ní ọ̀sà òun náà wá ní kò wá gbàwẹ̀ mo wá sọ pé kí ló dé tó gbà òun ní ọ̀sà ni mo lémi náà ni àmọ́ yín gbàwẹ̀ ńgbà tán bá ń rọ́ mi lé mi lórí ìgbà náà ní tó jà nígbà tí mo bá rí i pé mo ti dákú tán wá ń rọ́ mi lé mi lórí ìgbà náà ní tó jà. nbí mo gbọ́ lọ́wọ́ ọba mi gbọ́ dé the following day wàláhì òun náà gbàwẹ̀ ó wá gbà mí náà òun gbàwẹ̀ ní èmi náà ní kí n ṣe bí ìwọ náà ni tí wọ́n bá ń rọ́ mi lé mi náà lórí lónìí ìyìn wàá jà mo ní tọ̀síkè náà àtọ́dún náà ní tí wọ́n ń padà gbàwẹ̀ náà. ìyá wa ẹ jẹ́ ká sọ̀rọ̀ tó ní ọ̀sà yìí inú àárẹ̀ tó lè mọ̀ mú yẹn gbàwẹ̀ ọ̀sà jẹ́ kan. bẹ́ẹ̀ ni. èmi tẹ̀ ń wò yìí mo ti nọ́ọ̀sì ọ̀sà nísìn láti 1982 ni. bó wá láwẹ̀ yín báyìí. èwo ń gbàwẹ̀. ẹ ṣe wá nígbà kí lẹ fẹ́ fi kún. because doctor ti sọ fún mi yìí pé ẹ máa lo oògùn yíyẹ lọ ni tó bá sì yá yóò sọ fún yín pé ẹ̀dá oògùn yẹn dúró. yóò sì láwọn oúnjẹ tẹ́ ẹ gbọ́dọ̀ jẹ. good ó sì ní kí n má jẹ́ kébi pa mí. ẹ wá wo ọ̀sà tí wọ́n ti nurse láti 1982 41 years ago tí ọ̀pá mi ti ń gbààwẹ̀ òun dì sí. èmi tẹ bí iná ń bẹ lára mi ń bẹ lára kó wá bẹ́ẹ̀ náà. you see káàsì kú. ṣé ẹ mọ̀ pé bá a ṣe ń bímọ látún bí wọn pẹ̀lú ọ̀sà yìí. wàláhì gẹ́gẹ́. tẹ́ ẹ bá bímọ bíi 4 àbí 5 ẹ rí 2 àbí 3 tí ó ní ọ̀sà. ṣùgbọ́n ìpáyọ̀ Ọlọ́run ní mú yín tẹ̀síwájú kó wáyé pé láti 40 something years ago lẹ́ẹ̀ ti gbààwẹ̀. táwọn bá ti ń bọ̀ báyìí nísìnyí màá ti tọ́jú oògùn ọ̀sà mi kalẹ̀. ẹ sì sọ ntẹ́ máa jẹ. wọ́n á sì ń sọ tí máa jẹ ń sì lo oògùn ọ̀sà mi bí n bá ti sínú tán ń tún lo oògùn ọ̀sà mi lásìkò sàárì. tá a bá ti gbààwẹ̀ tán tí ì bá ní pains ní ọ̀sà yẹn ìmọ̀ tó ní lóògùn
ẹ dákun torí tọlọ́run. ìlànà ti wà fẹ́ni ọba ní tọlọ́run ń tó ṣe. fẹ́ ṣe é tí ò ní ń parọ́ mọ́. tọ ẹja sáré lọ bì kan ìyá wa níbi tí mo sì fẹ́ ká lọ ni pé àwọn ọkùnrin kan ń bẹ wọn ò wà responsible ìbú wọn o wọn ò wà responsible ni àìsìn tí ọ̀rọ̀ wọn lọ́rùn kò jẹ́ kán tó lé wọn lọ́nà tọ́tọ́ àmọ́ torí pé wọ́n á gbọ́ wá sí wípé nínú àwẹ̀ ìwọ ló provide ní tíyàwó ọ̀jẹ̀ tọmọ ọ̀jẹ̀ wọ́n wá fi provision òun lẹ́nìkan nínú àwẹ̀ kíyàwó wọn lè rí náà dá wọ́n ń jẹun lé wọ́n ń ṣe gbogbo nǹkan báwẹ̀ bá tún ti kọjá tán oúnjẹ ìta ní jíjẹ ọ̀pọ̀ ju oúnjẹ inú ilé lọ tinú ilé yìí náà wá lọ déédéé rò pé ibi tí a sọ̀rọ̀ dé yìí àwa lèyún bá wí èyún àwọn ọkùnrin ẹ bá kìlọ̀ fún wọn kán lè mọ̀ pé tí ẹ bá lóun wáyé òun gbà pọ̀ lọ́hùn ń bẹ tí ọba ti sin lọ́hùn kò gbà pé ń bẹ náà ni. alukurani ló ní liyunfik su sa'atin min sa'atihi. ẹlòmíì lè mọ̀ pé òun ò lówó tó pọ̀ ìyàwó rẹ̀ lè máa gba 40,000-50,000 kí sálárì tí ó mọ̀ ju 30 lọ. ọlọ́run ní bó ṣe kéré tó you have to spend out of your own. o gbọ́dọ̀ ná. láti lè fi maintain ilé yẹn. ẹ bá ń wò pé ọ̀pọ̀lọpọ̀ àfà ló àtàfà àtẹni tí ò fà ni wọ́n mọ àrìjálù kọ̀ wá múná àlà nìsáyé pé ọkọ lórí aya òun ó sì provide fúnlé. aya yìí wá tẹ̀síwájú pé kí ló dé tá a fi ní kí ọkùnrin ó máa jẹ́ olórí fóbìnrin. tọ́ aya tá a mẹ́nu lé ọwọ́ abáde bímọ anfakumin amuwali so sábàbí tọkùnrin fi ń jẹ ọkùnrin lórí ìyàwó ni náà pé ní owó ó ní owó tọkùnrin ná so the moment tọkùnrin bá ti wá wò pé kóun ra mọ́ yẹra kó máa fi responsibility òun lẹ̀ níṣẹ́ tí ó fi máa bẹ lọ́run tí ètò máa ṣiṣẹ́ àṣekára tó wó fi wọlé. ọkùnrin tó ń fi responsibilities ẹ̀ lẹ̀ empowerment ló ń ṣe fún ìyàwó. tọ́ ìran ìyàwó lọ́wọ́ nítorí pé bí ìyàwó bá ti dá dúró tán wàhálà dé. bẹ́ẹ̀ni. so ẹ wá wọ́n máa wò ní wo pé ọkọ tí ò ní láárí. tí ò bá ti sọ ọlọ́run ló wí bẹ́ẹ̀. yes. àṣẹ tọ́lọ́run ni pé o gbọ́dọ̀ àṣẹ tọ́lọ́run ni pé ìwọ obìnrin gbọ́dọ̀ tẹríba fọ́kọ rẹ o gbọ́dọ̀ gbọ́rọ̀ sọ́kọ rẹ lẹ́nu ọkọ náà o gbọ́dọ̀ pèsè tíyàwó àtàwọn ọmọ. Ànábì sì ti fi ya pé tuntun ìmú àìsàn tọ̀ ìmùta wọ́n tẹ̀kísù àìsàkítà sẹ́yìtà kódà tó o gbọ́dọ̀ aṣọ wíwọ̀ obìnrin kò sí lọ́rùn obìnrin fúnra rẹ̀. Allahu Akbar májọ rà fún rẹ̀ wọ́n ní kọ́ rà fún. bẹ́ẹ̀ ni mélòó nínú ọkùnrin ní raṣọ fún ìyàwó rẹ̀ níbi tá a bá dé yìí. Ànábì ló ní tó tá a fi ní ìdí rẹ fọkọ ìyàwó ojú nǹkan péréte bẹ́ẹ̀ náà tó tẹ̀ ẹ́ mọ àìsàtọ̀ ẹ̀mítà ìwọ má jẹ súyà kó o jẹ gbogbo rẹ̀ yóò tán kó wá fún ìyàwó rẹ̀ ní 500 pé kó fi dání. pé tó bá rí ó fi rà. ọkùnrin kan pè mí nìkan bíi 3 days ago pé kí n bá òun báyàwó sọ̀rọ̀ kò gbọ́rọ̀ sí ìlẹ́nu kì í dágbére mo bá sì ó sì tún sẹ́ndì káàdì sí mi mo bá pè ìyàwó bá ní bẹ́ẹ̀ ni òun ò ní dágbére torí pé 500 ní máa ń fáwọn òun àtọmọ 3. Subhanallah. astagfir ọmọ 4. 500 ní máa ń fáwọn lójúmọ́. mo ní owó kíni ó ní yóò ní káwọn fi ra ta nǹkan náà ni. tọ èlùbọ́ ńkọ́ gàrí ńkọ́. gàrí ń bẹ ńlé gàrí ń bẹ ńlé. ṣé 500 ní wá ṣe bẹ̀. mo sì wá pe ọkọ lóòótọ́ pé tó iṣẹ́ tó ọbẹ̀ mi mo ní láàrin ìwà àtọ́lọ́ ẹ̀ ló ló ń fún ẹ ó ní 500. mo ló dùn mọ́ mi pé o tiẹ̀ sòótọ́ àmọ́ wá jẹ́ ń sọ fún ọ tá a bá fẹ́ rò òróró lónìí òróró ògò kan is 1,100. ó parí. mo tá a bá wá fẹ́ lò pé tọ̀ a fẹ́ lò làjì àbí láàrin rẹ̀ dá ìlàrin 1,002 sí 4. 600 nìyẹn. kàtẹ́ pé 300 òróró nìkan nìyẹn àti ìsọ̀n tá a fẹ́ fi ṣe. mo ní ata àwa àárẹ̀ èdú pé àti ẹ̀ lo gáàsì ara máa jí. níbo lọ fẹ́ kó wówó yòókù lọ. mo ní orí pé mo wá ń ṣí fún ọwọ́ adákẹ́ ó ní ó lè parọ́ mo ní kò gbé e mo ní kò gbé mo ní bó ti ń fún 500 yóò mọ wù ọ́ ìwọ̀nù ọlọ́nu. mo ní torí pé 500 naira tó fi ń ra recharge card wo iye ìṣẹ́jú tó fi ń lò. tọ́ba ìtàn tó tún sáré rà mí. tọ́ba ti báyìí sọ̀rọ̀ bí ẹ̀mí ló wọ́n mọ̀ sọ fún ọ pé káàdì rẹ ti tán. so ọlọ́run ó pèsè fún gbogbo ẹ̀yin ọkọ wa pátá ẹ̀ẹ́rì náà ẹ̀ẹ́rì lò á sì kí ìrọ̀rùn náà bá ṣe fún nǹkan wọn lóde ẹ dákun ẹ mọ ìfojúsùn ọ̀pọ̀ ọkùnrin ni pé
ebe ẹ̀kan ṣoṣo ebe méjì péré là ń jẹun nínú àwẹ̀ bẹ́ẹ̀ sì ni ànígbà ká má fẹ́ jẹun tó dáa owó tá ń ná nínú àwẹ̀ ojú tá ń ná lọ́jọ́ lásán Ọlọ́run bá pèsè owó àlùbáríkà fún yín inshallah. ẹ ṣé pọ̀ ìyá wa ẹ̀yin olùtẹ́tí sí wa tẹ́ ń gbọ́ wa tẹ́ ń wò wá ìkìlọ̀ la ní ká ṣe fún àwọn obìnrin lórí ìwà húhù ìṣe wọn àti béèyàn ṣe jẹ́ obìnrin rere nínú Islam. Ẹ gbìyànjú kẹ́ tẹ̀lé gbogbo àwọn tí ìyá wa sọ fún wa yìí ó sì kan ẹ̀yin ọkùnrin náà ẹ̀yin ọkùnrin tí Ọlọ́run pè ní kọ̀wámúnà àlànìsà ẹ̀yin lórí àwọn ìyàwó yín Ọlọ́run wá sọ rí sí látàrí owó tẹ̀ ń ná lé wọn lórí. That means pé ìwọ tó bá níyàwó tó sì bímọ responsibility rẹ bó ṣe pọ̀ tó ló sì máa ṣiṣẹ́ kárakára tó kò fi lè mójútó lé ó sì máa bẹ̀ lọ́hùn kó tún jẹ́ kọ́nà rẹ gbòòrò sí kó lè rójú fi mú tó ilé. Ọlọ́run ràn gbogbo wa sí yóò jẹ́ ká lè máa ṣe bó ṣe yẹ. Ẹ rántí o Ọlọ́run fi Ramadan tawájí ká lè fẹsẹ̀ wa lébi tọ́tọ́ ká lè bá ara lè jẹ́ náà wọ̀ ni Ọlọ́run ó ṣe bẹ́ẹ̀ fún wa. Lónìí tí a ṣe ètò yìí ìyá wa alájà wa Khadijat Abdulsalam Ọláìwọlá tí wọ́n jẹ́ olùdásílẹ̀ Batimoluwasi International School ní Daniel nílọrin àwọn ni wọ́n wá dá wa lẹ́kọ̀ọ́ fún ti èṣù Ramadan yìí wọ́n sọ tọkùnrin fún wọn wọ́n sì sọ ti àwọn obìnrin náà fún wọn Ọlọ́run ọjà lè gbọ́ ọjà lè tẹ̀lé yóò sì san gbogbo alẹ́ sùn lóore. So subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin amin. All praise is due to the one and only. He is the master of all creation. All praise is due to the one and only. He is the master of all creation.